العبد يا مولاي جل جلاله أنا العبد يا مولاه جل جلاله وخذ بيمين. gbogbo ẹ̀yin tẹ́ ń gbèrò láti lọ ṣiṣẹ́ ájì tàbí umura ibi tí mo lè fọwọ́ ẹ̀sọ̀ yàrá ọmọ aláàjì ilà àbáìkà ọ̀kẹ́tẹ́ ti gbọ́ àlà awal ajani umura international àwọn ni wọ́n pegedé fún ṣe ájì ṣíṣe tàbí umura. ìrìn àjò mi máa lọ sí mẹ́kà àti mẹ́dínà fún ṣe ájì ṣíṣe ó ti di rọrùn lóòótọ́ làbáyíká lọ́dọ̀ rẹ̀ awal international hajj and umrah services ni o. kásìrò ájì tó kákẹ́yà sókè ká jáde fún ẹ̀ kò sí lọ́dọ̀ wa o. kò ṣẹlẹ̀ ní kò sí ní ṣẹlẹ̀ láíláí. inshallah bí kudratullah. nígbà tó jẹ́ pé fúnra alága iléeṣẹ́ awal alhaji abdulhakeem adédáyọ̀ wàlíyà ló máa ń kó gbogbo alálàjì ṣiṣẹ́ àṣẹ pẹ́ nílẹ̀ mímọ́. ilé ìgbé tó dáa pẹ̀lú ìsìyàrá lọ́fẹ̀ẹ́ àti ìtọ́jú tó péye. lílọ bíbọ̀ pẹ̀lú ẹrù yín ni o. àyè tó wà fún sẹ́díẹ̀ díẹ̀ lọ́dún àlẹ́ awal. ẹ tètè wá gba fọ́ọ̀mù umrah àti ti àjìbá yìí ní corporate headquarters wa awaliya center ní nọ́mbà 62 secretariat UI road kogi bus stop kogi bodijà ìbàdàn. àtúwà ní suite 61 agbowó shopping complex ìdójúkọ UI agbowó ìbàdàn. ẹ̀yìn ìjẹ̀kọ́ àlẹ́ awal wà ní plot 5 olúwalógún street àjàó estate ìkòsíkẹ́tù lagos. nílọrin awà ní shop number 2 arẹwà shopping complex yorùbá road ìlọrin. àlẹ́ awal international hajj and umrah services pilgrimage for excellence. alálàájì tó pé gédé ní ìrìn àjò mímọ́ lọ sárafa ọdún yìí. àjọ lọ ní o ẹ ṣàmì ẹ̀. ẹja lọ sí mẹ́ta. aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam ó ní kí àlùbáríkà ọlọ́run kó máa bá obìnrin tá a fẹ́ nítorí ẹ̀sìn àlùbáríkà ọlọ́run kó máa bá obìnrin náà kó sì máa bá ọkọ tó fẹ́ àlùbáríkà àwọn méjèèjì ọ̀wà àràn papọ̀ wọ́n wà á lu ayé pẹ̀lú lọ. فاستئذ ذات الدين تربت يداك. Allahu akbar kabir. Allahu akbar. خبيثات للخبيثين La ilaha illallah. والخبيثون والطيبون للطيبات. Kí àwọn bàbá wa olúwa sí àgbáyé òní káàbọ̀ sí àríwá ẹgbẹ́ gbogbo ọ̀sán lọ́wọ́ kọ́ọ̀rù ẹ tí àlàáfíà bá wà lára rẹ̀ dáadáa ẹgbẹ́ apariwo lọ́wọ́ kọ́ọ̀rù lẹ́ẹ̀kan sí ẹgbẹ́ gbogbo dìde tábí fún àwọn bàbá wa lé nítorí tọ́lọ́ àti tànàbì ẹ tọ́lọ́ bá kọ́lé ẹgbẹ́ akọ́lé bàbá wa tó bá ń kí bàbá wa lójú wọ́n sí yíyá ọlọ́run di ọṣẹ́ mi àìṣẹlẹ̀ lásán ẹjọ́ tó lọ́wọ́ gbọ́dọ̀ ẹ̀kọ́ sí náà bàbá àwọn ìyàwó dúró sí bàbá náà kí yíó ọlọ́run máa fẹ́ lé ìṣàṣemọ́ gáàsì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé adájọ́ kan ti sọ ọlọ́run àwọn jẹ́mọ́ tó kí wọ́n ní bàbá àwọn náà máa ń tẹ̀lé láti kí wọ́n fún sí bàbá kí yí kú ọdún wọ́n wá sí ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àwọn náà túnbọ̀ bá kọ́nà mọ́tẹ́lẹ́ ìṣàṣẹ mọ́ májẹ̀ àṣẹlẹ̀ láṣẹ dágbére fáyé o àwọn àti iná nílẹ̀ míì ẹ̀jẹ̀ àjòkó láìpẹ́ láì jìnnà program náà bẹ̀rẹ̀ àti àwọn bàbá wa àti wọn káàbọ̀ sáàrin wa májẹ̀ àṣẹlẹ̀ láṣẹ dágbére fáyé ọ̀dà àjọpọ̀ ní ti ọlọ́run ọ̀dà àhámúdà wọ́dà quwwata illa billahi al-aliyyil azim léèyàn bá àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bọ̀ lọ́wọ́ kó ní gbogbo oríire o. Akí àwọn bàbá wa ẹ káàbọ̀ sáàrin wa ahlan wa sahlan wa marhaban bikum. Gbogbo àyàtà àjókòó ńgbà tí bàbá wa ti wá kí wa ẹ dákun bàbá wa ti jókòó ẹ dákun wa náà wá dìde ká ju wọ́n sí wọn lórí ìdúró ká fi kí wọn kú ọdún torí tọ́lá àti tànábì ẹ jẹ́ kí bàbá wa ẹ jẹ́ sí Allahu Akbar. Bàbá láṣẹ mi o
àbẹ́ni kankan kó dúró ní ìtorí tọ́lọ́ àti tànábì ẹ̀jẹ̀ àlọ́ jókòó sálámù alaykum wa rahmatullahi wa barakatuh. Sallu ala nabi Mustapha. Gbogbo olóríire tẹ́jà àlùjánnà ṣẹ́kù lára ẹ̀ bá yòbó ànábì. Gbogbo ẹni tí Ramadan tọdún yìí bá dùnnú lára ẹ̀ kó bá yòbó ànábì. Gbogbo ẹni tó wá ní ẹ̀mí pé Ọlọ́run ìwọ náà lọ́lọ́run ọdún tí ń bọ̀ àtúnjọ ṣe ni kó bá yòbó ànábì. Ẹ porí Ọlọ́run ọba ẹyọ kan tí ò nígbàkejì náà kí n gbọ́. Ohun ọkùnrin nìkan mo gbọ́ o. Àbáwọn obìnrin ọ̀lọ́lọ́run ni. Ẹ jáde fún àdúrà. Ẹ jáde gbogbo wa pátá tí ọba bá nàbí jà. Ẹ jáde fún àdúrà bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká dìde. Ẹ jẹ́ á dìde. Bàbá wa ni wọ́n ṣe àdúrà bẹ̀rẹ̀. Bàbá wa Sheikh Al-Muhtarim Al-Hajj Abdul Fattah Alaja. Lórúkọ bàbá mi mọ́mọ́ àgbà alẹ́ Ìbàdàn ni mo fi ń ṣe àdúrà tí mò ń ṣe orúkọ mi náà lẹ́dẹ̀ ti gbọ́ yẹn. Bàbá wa oníwàásí àgbáyé Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ gbẹ̀yìn gbà ọgbà nù bí ọgbà ọgbà náà nù ọdẹ ń waste time rẹ̀ ni àwa ti gbà Ọlọ́run jẹ́ mi yín ogun bẹ́ẹ̀ gbá Hausa jù bẹ́ẹ̀ lọ Ìbàdàn lẹ́ ti lọ Yorùbá ní ara wa ní ìyún náà tó àwa náà táwọn máa fi ṣe yànnà àpàdà síbò nítọ́sí ẹ̀ ní dẹ́ni àná làlàyé mẹ́jà fẹ́ lè ṣàṣemọ́ o ó bẹ̀rẹ̀ ààrẹ mùsùlùmí kádùgbò àwọn olóyè tí ó wà bí kí wà dín ní àti gbọ́n tí a ń bọ̀ ọlọ́mọsá àfisọ́ rẹ̀ sọ gbogbo wa bisimilahi rahman rahim Allahumma anta amartana bi du'aika wa wahadtana bi ijabatika wa qaida aunaka kama amartana fajibuna kama wahadtana ya sal jalal wal ikram innaka la tulifil mihad wala hawla wala quwwata illa billahi al-fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin rahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin 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 subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin líláfi kan ọba tó ní sọmọ bá ní fi sọ ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá àdúgbò tí wọn jọ délẹ̀ kan náà bisimilahi rahman rahim líláfi Quraish ìlàfi himrilata shita ìwàsáìfì faliyabudu rọba salibaiti alẹ́sí àti àmàwò minjú ìwà amánáwó mẹ́nàwó sọ́lù alánàbí gàrí. Ẹ bá mi yòbó ànábì. Ẹ jẹ́ á sọ pé Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan náà. Àdúrà tèmi ti gbà tẹ̀yìn kọ́. Gbogbo ẹni tó bá ń pàdé ọ̀hún gbà kó bá mi yòbó ànábì. Gbogbo ẹni tó bá ń pàdé ọ̀hún gbà kó bá ń dìde lẹ́ẹ̀kan náà fún sáàtì ọ̀la. Ẹ ráyè ni nígbà tí bàbá wa ìmáàmù àgbà tilẹ̀ Ìbàdàn tó ń ṣàdúrà lọ́wọ́ ṣe mọ̀ pé àpẹẹrẹ a máa sọ lójú ẹsẹ̀ ní bàbá wa ààrẹ mùsùlùmí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ mùsùlùmí ni wọ́n wọlé bàbá wa ẹni ọlá ẹni ẹ̀yẹ ẹni àpẹẹlẹ ẹni Alhaj Abdulaziz Àríṣekọ́lá Àlàó ẹ̀rọ Yorùbá ànábì ẹni tí ó bá ṣe àyọkẹ́ láti náà Al-Qur'an àwọn náà ni ẹni tí mẹ́wájú mi yìí Alhaji wa Abdul Fattah àwọn ni wọ́n ké Qur'an fún wa bismillah. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. أعوذ بالله من الشيطان الرجيم
للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوه قدر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون لا تحسبن الذين يفرحون لا تحسبن الذين يفرحون بما أتوا يحبون أن يحمدوا بما لم يفعلوا ولا تحسبنهم بمفازات من العذاب ولهم عذاب أليم إن الله لعن الكافرين وعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون فيها وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا رسوله ويقولون ربنا إنا أطعنا سادتنا وكبرانا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلي لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم. Yorùbá ànábì. ẹ pé sallallahu alayhi wa sallama. ẹ̀rí pa dáyàjà díẹ̀ ọlọ́run tóbi lọ́ba ọlọ́run gbogbo ìfararúlẹ̀ wa sí ọ̀dọ̀ rẹ ọlọ́run yọ́nú sí fún wa o. ìka tó lè yí tá a jókòó tì yí kò sí nǹkan kan tá a fẹ́ gbà ń bẹ̀ ju pé àwọn ojú rere ọlọ́run lọ. bàbá wa rẹ àti gbogbo wa pátá àwọn ìyá wa Hajiya Madina àtàwọn ìyá tí wọ́n wà ń kalẹ̀ pátá bàbá wa Gíwà Dínì kò sí nǹkan tá a ti torí ẹ̀ wá jókòó ń bì í ju wípé ṣètò ọlọ́run lẹ fi kọ́ tẹ́ ẹ bá ti dá ọlọ́run mọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ iná lọ sọ wọn wá bíi ló jẹ́ ká jókòó tì wá gbogbo àwa náà torí ta la fi wá torí Allah ẹ wí torí Allah ọlọ́mọṣẹ́ àgbàlẹ́sì fún wa o. mo fẹ́ kí a lọ sí item tó kàn nínú ìwé yìí òun náà ni pé bàbá wa ẹni tí ọlọ́run fi ṣe aṣáájú rere fún wa nínú ẹ̀sìn Islam tá a bá ń kà á ní méjì yóò ti tó 30 ọdún tí bàbá wa ààrẹ ti jẹ ààrẹ mùsùlùmí ẹ̀yin èyàn bá mi ṣe Allahu Akbar ó tó 30 ọdún tí bàbá wa ààrẹ ti jẹ ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ rí pé àlùbáríkà ńlá ni níjókòó ìbáyìí àwọn ní ọ̀bùrẹ́là wa tí gbogbo wa tá a wà lábẹ́ ẹ̀ lénìí
wáàsí ni a wá lẹ́nìí akí honourable commissioner of police Alhaji wa Adisa Baba Bolanta ẹni tí ọba bínú Ọlọ́run kó ṣe Allahu Akbar ẹtọ́ bá gbà fọlọ́run kó ṣe Allahu Akbar honourable commissioner wa fún àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ the commissioner of police àwọn nìyẹn Alhaji wa Adisa Baba Bolanta ẹ ṣe ẹ kú dìde. Ó dá mi lójú pé olóríire ni gbogbo wa ṣé bẹ́ẹ̀ ni olóríire dà ẹ́ náwó ẹ ṣe Allahu Akbar olóríire ẹ ṣe Allahu Akbar ọ̀dà náà ẹ kí àwọn káwa náà kí ẹ pé Ramadan Kareem ẹ pé Ramadan Kareem ìgbésẹ̀ tó ká yìí mi ìfẹ́ káriwó wáyé mbẹ̀ rárá ó yẹ kí èmi ẹ̀yin ká máa dúpẹ́ fọlọ́run ẹ jọ̀ọ́ kí a má dá ẹ̀nà pẹnu a fẹ́ lọ síbi ń ta àti torí ẹ̀ wá bí léde a fẹ́ wẹ̀sẹ̀ àsìkò kankan wọ́n ní sẹ́rí ẹ má bínú bí n bá wí bí mo ti fẹ́ wí wọ́n ní erin kì í fa kọ́ máa rẹ̀ kó tó fa nígbà táwọn àti sí ìwádìí àwa ní fèrè lọ́tán nílẹ̀ bí fèrè bá pọ̀ erin á fa ọmọ rẹ̀ náà fa máa pé alájí wa tí wọ́n jẹ́ the principal organizer fún ìtajọ́kọ̀ tìlẹ́nì alájí wa tí wọ́n ti fi ìgbà kan jẹ́ igbákejì gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ tí àwọn èèbó sì fọwọ́ wọn lọ́wọ́ àwọn ni màá pè sí orúkọ wa ó ń jẹ́ Alhaj Olóyè Abdulazeez Bọ́lárùmí Olúgbẹ̀san Mágàjí ilé Olúgbẹ̀san ẹ ṣé Allahu Akbar ẹ ṣé Allahu Akbar. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin akọdọ akúyèdó. ẹ yóò bá ànábì. ṣé tó ti ráwọn ọmọ Ìbàdàn o kì í sara Ìbàdàn o ṣé ẹrọ ọmọ Ìbàdàn abẹ́ẹ̀ rí wọn là kó ọdún akúyèdó ọlọ́wọ́ jẹ́ àsọpọ̀ rẹ o. tọ́ ẹ ti mú àṣẹ àwọn àgbàlagbà sẹ́nu ẹ̀mí yóò gùn lágbára Ọlọ́run. báyìí máa pe bàbá wa ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ Yorùbá ṣùgbọ́n gbà mo wá dé Mẹ́kà tí mi ìwà ààrẹ lómi ti ń jẹ́ ààrẹ mùsùlùmí mo bá ní ààrẹ mùsùlùmí ilẹ̀ Mẹ́kà ààrẹ mùsùlùmí gbogbo àgbáńlá ayé. Salu ala nabi Mustafa salu ala nabi Mustafa. ẹ yóò bá ànábì. àti ti pẹ́. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ àfáà wa tá a fẹ́ gbọ́ la fẹ́ gbọ́ ń sìn kí àfáà wa kó ṣe wáàsí fún wa kọ́lọ́ mọ́ ṣe eléyìí ní àṣemọ fún wa ọlọ́run mọ́ ṣe eléyìí ní àṣemọ fún wa ọlọ́run mọ́ ṣe eléyìí ní àṣemọ fún wa ọlá aláhùlà wàlá kwata ìlà bìlà bisimilayi àfà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين
bàbá adúpẹ́ fọlọ́hún o ẹ̀jẹ̀ adúpẹ́ dáadáa. alhamdulilah. Allah. adúpẹ́ fọlọ́hún o. alhamdulilah. adúpẹ́ fọlọ́hún o. alhamdulilah. alam tara. alam tara ila alladhina tawallaw qauman. alam tara anna allaha sakhkhara lakum وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ظاهرة وباطنة ومن الناس ما يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير. adúpẹ́ fọlọ́hún jẹ̀mọ́ ẹ̀jẹ̀ adúpẹ́ náà dáadáa ní. alhamdulillah. ọlọ́run ní alamtara o. alamtara o. yóò gbọ́. alamtara o. ọlọ́run lẹ́ẹ̀rí ni. alamtara o. ẹ̀rádúró tí mo ṣe ní. alamtara o. ẹ̀rí gbogbo tí mo kó tì yín ni. alamtara o. ẹ̀ráwọ̀ àrà tí mo dá ni. alamtara o. ọlọ́run lẹ́ẹ̀mọ̀ra wò ni. alamtara o. ẹ̀rí dáadáa ni. anna allaha sakhkhara lakum ma fi samawati wa ma fil ardi. ọlọ́run ní kẹwàá àwọn ará mi tí mo dá ní sánmà. ma fi samawati wa ma fil ardi. ẹ sì wá àwọn ará mi tí mo dá sórí ilẹ̀. ma fi samawati wa ma fil ardi. ẹ wọ àrà tọ́lọ́run ọba dá láti sánmà. ma fi samawati wa ma fil ardi. ibẹ̀ ló ti rọ òjò fún wa. ma fi samawati wa ma fil ardi. ibẹ̀ lòrùn ti ràn fún wa. ma fi samawati wa ma fil ardi. ibẹ̀ lòrùn ti ń wá. ma fi samawati wa ma fil ardi. ibẹ̀ náà nílẹ̀ tún ti máa wá. ma fi samawati wa ma fil ardi. sánmà yìí kan náà bó ṣe tóbi tó la ilaha illallah. ma fi samawati wa ma fil ardi. òjò tí ń rọ̀ ń bẹ̀ kò dí òṣùpá lọ́wọ́. ma fi samawati wa ma fil ardi. òun bá ràn kò dí òṣùpá lọ́wọ́. ma fi samawati wa ma fil ardi. àwọn ìràwọ̀ ò ṣe wàhálà nítorí oòrùn. ma fi samawati wa ma fil ardi. ọlọ́run lẹ́ẹ̀rí dáadáa ní. wàásìbọ́gọ̀ alaykum ni'amahu. mi ò tí ì débẹ̀ yẹn. alamtara o. ọlọ́run lẹ́ẹ̀rí ní. anna allaha sakhkhara lakum. àwọn tí mo rọ̀ fún yín tí mo ní kó máa jẹ́ nǹkan gbádùn fún yín. ma fi samawati wa ma fil ẹ̀wọ̀n tí ń sọ̀kalẹ̀ láti sánmà. ma fi samawati wa ma fil ardi. wọ́n ń pe kiri kan lákèrè. gbogbo àwa tá a jọ máa lú tá a gbókorí àádámà dáadáa. àkèrè yìí máa fò báyìí. nù sánmà ló ti ń wá.
ما في السماوات وما في الأرض. inú sánmà ńgbà tójò ń bá rọ̀ tí ń bá ń bọ́ yìnyín lọ́wọ́ làkèrè sọ̀kalẹ̀. ما في السماوات وما في الأرض. bọ́lọ́mbà wá ṣe tọ́wọ́ èèyàn bá ti àkèrè kan tí wọ́n bá yan tó gbẹ dáadáa ẹran méje ní bẹ lára rẹ̀. ما في السماوات وما في الأرض. ẹran méje tí ń bẹ lára rẹ̀ ń bẹ nú ètò àjẹ́ lálìjánnà. ما في السماوات وما في الأرض. ọlọ́run láwọn láti mọ̀ fi sánmà ṣe ẹ̀rí mẹ́rí ni. ما في السماوات وما في الأرض. ẹ wá wo ń tá a ṣe fún yín lọ́rọ̀ lórí ilẹ̀. ما في السماوات وما في الأرض. ilẹ̀ láti ń wá epo. ما في السماوات وما في الأرض. ilẹ̀ là ń gbin sùúrù síta rí jẹ. ما في السماوات وما في ilẹ̀ là ń الأرض. gbin àgbàdo síta rí jẹ. ما في السماوات وما في الأرض. àwọn ẹ̀fọ́ téèyàn fi ń lálàáfíà nínú ilẹ̀ lọ́wọ́. ما في السماوات وما في الأرض. bẹ́ẹ̀ bá wá jẹ tẹ́ ẹ mọ̀ tán tẹ́ ẹ jiyàn tẹ́ ẹ jẹ kà tẹ́ ẹ jẹ kọ́ tí gbogbo ẹ bá wá wà lára yín bẹ́yìn bá wá kú ò láyé tá a bá gbé yín bò ẹ̀yin ò ní hù mọ́. ما في السماوات وما في الأرض. aláìsú ajé kéékèèké la fi rí mọ́lẹ̀ àwa gbé odidi èèyàn bò mọ́lẹ̀ kò wù. لمن الأرض ومن فيها جميعا. la ilaha illallah. لمن الأرض وما فيها جميعا. ọlọ́lẹ̀ mọ̀ràn wò ni ألم تروا ẹ̀rí rẹ̀ ni ẹ̀rọ rí yín wò ni. أن الله سخر لكم àwọn tá a rọ̀ fún yín wọ̀nyí ẹ̀ wòye sí ni. ما في السماوات وما في الأرض. lẹ́yìn yẹn ń kọ́ náà. وأسبغ عليكم نعمه. àtúwọ́ adaṣọ ọ̀dẹ̀ra wa bò yín lára adaṣọ ọ̀dẹ̀ra gbogbo yín. أسبغ عليكم نعمه. aṣọ ọ̀dẹ̀ra wa lójú tá a fún yín. ظاهرة وباطنة. a fún yín lójú ẹ̀sánwó rẹ̀. ظاهرة وباطنة. a fún yín létí ẹ̀ fi ń gbọ́ràn ní ẹ̀sánwó rẹ̀. ظاهرة وباطنة. bí nẹ́pà bá sì múná wá wọn ó gbowó bí wọn ò múná wá wọn ó gbowó. ظاهرة وباطنة. ọlọ́run ní gbogbo èyí tí mo ṣe wọ̀nyí ẹ̀ rí ni. أسبغ عليكم نعمه. Allah. ظاهرة وباطنة. bá a bá gbé ẹnu sí etí odi tá n bá ń bá a sọ̀rọ̀ yóò sì máa tá n bú ya rẹ̀ tá n bú babẹ̀ yóò sì máa rẹ́rìn-ín. àbẹ́rẹ́ rí báwọn bá a bá sì wá mú bá a bá wá jàjà wá mú pépà kan àbẹ́wé kan la bá fi sẹ́nu èyàn wá jásí pàǹbù nù. kí ni ìtumọ̀ èyí. وأسبغ عليكم نعمه. ظاهرة وباطنة. ọlọ́run láwọn orin tá a ṣe fún ìwọ̀n yìí tó hàn yìí tó hàn bẹ́ẹ̀. وأسبغ عليكم نعمه. ظاهرة وباطنة. ara orin tó ṣe fún wa láǹfààní wíwá bíbá ìwà lẹ́nìí. ẹ jẹ́ ká wò dáadáa ẹni ọlọ́run bá ṣoore fún wa kó dìde nàró pẹ̀lú ẹsẹ̀ rẹ̀ méjèèjì. وأسبغ عليكم نعمه. ìwọ tún gbé ẹsẹ̀ rẹ nílẹ̀ gbé ẹsẹ̀ rẹ nílẹ̀ gbé ẹsẹ̀ rẹ nílẹ̀. èmi lè fún ládùúgbò eléyìí. ṣé ìrẹsẹ̀ ni wọ́n bá a jẹ. وباطنة.
وأسبغ عليكم نعمه ààrẹ mo rò pé ráwọn èèyàn. ظاهرة وباطنة. àdìbọ́lá rùmí wà wọ́n èèyàn orí wa bá òní wọn orí wọn tẹ́tẹ̀. وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة. ظاهرة وباطنة. ọlọ́run ló ń ṣe ètò hàn ìdúró wa yóò hàn ní sí. ààrẹ ráwọn èèyàn mo bá yín dúpẹ́ tọ́lọ́run fún yín lójú èmi náà dúpẹ́ tí mo fojú rí yín. وأسبغ عليكم نعمه oníkálukú ẹ jẹ́ àwòrán wa. ظاهرة وباطنة. abẹ́rẹ́ rí báyìí. وباطنة. وهو الذي أنشأكم وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة. ظاهرة وباطنة. ومن الناس ظاهرة وباطنة. ọlọ́run aṣọ́re tó hàn fún yín a sì ṣe é tọ́pamọ́. وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة. ẹ̀yà wo oore tó wá ṣe tọ́pamọ́ yìí èèyàn ò ní ra mọ́tò kó gbé pamọ́ yàrá. béèyàn bá ṣe ń parọ́ pọ̀ wọ́n ní nǹkan kan bó bá kọ́lé káàkiri ìgboro tó bá ń fi rẹ́ǹtì ńjọ́ tíjà bá dé láàrin kíátíkà àti tẹ́nàǹtì làṣírí onílé òtú. àní ẹ̀ má yọ ọ́ lẹ́nu alágbájá lónílé rẹ̀ ó náà ní ẹ lọ́ọ́ bá. ọlọ́run láàṣàwọn oore tó pamọ́. وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة. ظاهرة وباطنة. ọjọ́ bátínà ẹ̀jẹ̀ abéèrè. ààrẹ ò ní parọ́ ní ọba irọ́ lọ́dọ̀ ààrẹ rí. kò sínú wa wọn. nú àwọn tí mo sì mọ̀ pé wọn ò ní parọ́ ń bí ájì wa Yahya Bọ́láńtà ń bẹ ń bí. àwọn ní parọ́. wọn ò ní parọ́. olórí alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ ájì Lukman kò sì ní parọ́. àfáà ni àfáà làwọn. wọ́n gbọ́dọ̀ parọ́. olódodo làfáà wa. Aláàjì Kúnlé Sẹ́ni òun náà ní parọ́ bí mo ṣe máa o. ìbéèrè tí wọ́n wá béèrè ẹ̀ dá mi lóhùn. ààrẹ ẹ dákun bí èlò lè ní báńkì. وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة. ظاهرة وباطنة. يا ذا الجلال والإكرام. وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة. mọ̀ ń bọ̀ ààrẹ làwọn fẹ́ dáhùn ààrẹ òkúkú ní parọ́ ẹ má parọ́ o. tó inú àwẹ̀ la wà yìí àfa wa béèrè lọ́wọ́ mi pé èló ni mo ní ní báńkì ẹnikẹ́ni tó bá jẹ́ oníṣòwò gidi tó jẹ́ oníṣòwò kátàkárà ọlọ́run ló máa ń bo àṣírí rẹ̀ yorùbá sì ní
ọ̀rọ̀ kan tí Yorùbá máa ń sọ tó jẹ́ pé òun gan ni bíbú àṣírí àwọn àgbàlagbà wàá máa kọ́ pé bí mo bá bojú wẹ̀yìn tí mo rásọ mi inú mi á dùn ara mi á yá gágá ènìyàn lásọ mi. Àwọn tó dúró wọ̀nyí àwọn tó jókòó wọ̀nyí àwọn ni aṣọ ara mi nítorí pé gbogbo ohun tí mo bá fẹ́ tí mo fi ọlá àwọn èèyàn bẹ̀rẹ̀ tọrọ lọ́dọ̀ Ọlọ́run kò sí nǹkan tí mo fẹ́ tí mi rí kò sí iye tí mo fẹ́ gbà ní báǹkì láàárọ̀ yìí tí mi lè gbà. Ìdínú tó fi jẹ́ wípé ní gbogbo ògbà ni àṣírí ń bò ẹni tí àṣírí ẹ̀ bá sì ti bò kò sí tí ò ní ohun gbogbo ló ní. Ìdáhùn tí mo kọ́ fẹ́ fún àfáànù bọ́ bá tún béèrè omi n ó tún dá lóhùn. àṣìbọ́gọ́ alẹ́ ìkọ́ ní àmà ó zahirata wa batinata. ẹ dákun jàmbá ẹ pariwo Ọlọ́run kí n gbọ́. ẹ kan sára ẹ fọwọ́ méjèèjì kan sára sọ́lọ́ bí àwọn ẹ dákun ìbéèrè wo mo béèrè lọ́wọ́ ààrẹ àlàyé wo ni wọ́n ń ṣe yìí. àṣìbọ́gọ́ aleikum ní àmà ó. àṣìbọ́gọ́ aleikum ní àmà ó. wà bá tìǹtà. gbogbo àlàyé tẹ́ ẹ ṣe láti mọ̀ pẹ̀lú yín tẹ́lẹ̀ ṣùgbọ́n àlẹ́ ló ní sábà nígbà yẹn bá dé báńkì èlò ẹ̀ ní sọ láíláí ẹ̀ mọ̀ rẹ́rìn ni. àṣìbọ́gọ́ aleikum ní àmà ó. zahiratan wa batinatan. zahiratan wa batinatan. yasal jalali wal ikram. zahiratan wa batinatan. Ọlọ́run láwọn oore tá a ṣe wọ̀nyí. zahiratan wa batinatan. Ọlọ́run náà ṣe àwọn oore wọ̀nyẹn. zahiratan wa batinatan. bàbá wo dáadáa oore tọ́lọ̀ ń ṣe wọ̀nyí kì í ṣe ntẹ́nìkan lè mà. bẹ́yìn ṣe lè kọ́ chẹ́ẹ̀kì báǹkì lónìí tẹ́ gba iye tó bá wù yín. àjẹwà bọ́lá ń tà ṣe lè kọ́ rú ẹ̀ tó bẹ́ẹ̀. olórí alálàájì ọkọ̀ tẹ́nìkan kan ò ní béèrè ọkọ̀ parí. ẹ̀yin lẹ́yìn ọkọ̀ èló la wá mà tẹ́ kọ́. wàá sí bàgà lẹ́yìn àmà yìí. zahiratan wa batinatan. zahiratan wa batinatan. yasal jalali wal ikram. zahiratan wa batinatan. tọ́lọ̀ ń ṣe fún ọlọ́mọdé ọba jẹ́ láéláé. àfi tóbi ọlọ́run bẹ lọ́hùn kádàrá aburú méjì ó kò lé wa lórí. a fi àsìkò yìí síwájú ọ̀rọ̀ a gbọ́dọ̀ kí àwọn èèyàn ńláńlá bàbá wà nírú agbo báyìí àwọn èèyàn ní èèwà ti jẹ́ tọ́jú àwọn èèyàn ńláńlá lẹ kọ́kọ́ ń kí ọlọ́run ló kí wọn fún rẹ̀ fúnra ọlọ́run ni wàláyé fúnra ọlọ́run ni bàbá wa wo ọ̀rọ̀ ara wa dáadáa ngba tọ́lọ́hún ní ahum yaksimuna rahmata rabbika. ahum yaksimuna rahmata rabbika. faddal. nanu qasamna bainahum ma'ishatahum fil hayati dunya. wa rafa'na ba'dahum fawqa ba'din darajat. ليتخذ بعضهم بعض سخريا ورحمة
rahman wa rahmatu rabbika khayrun mimma yajma'un. ọ̀rọ̀ tó wà nígbẹ̀yìn ni mo fẹ́ lò wàrà fáná bá. wàrà fáná bá dàrú fọ́kọ̀ bá di darajati. ọlọ́run ni mo fi jura yín lọ. ورفعنا بعده فوق بعد درجات. ẹ lówó jura yín lọ. ورفعنا بعده فوق بعد درجات. ẹ níyì jura yín lọ. ورفعنا بعده فوق بعد درجات. ẹ nípò jura yín lọ. ورفعنا بعده فوق بعد درجات. àwọn Yorùbá wọn a máa tan àwọn èèyàn jẹ́nu èdè wọ́n ní àparò kan ọ̀gá jù kan lọ àfẹ́tọ́ bá gorí ebè kí ló dé ebébè kù nílẹ̀ kí ló dé táwọn yòókù ògùn bẹ̀. ọlọ́run láàfin yín jura yín lọ nípò láṣẹ lágbára gbogbo ẹ̀ lánàá ní kẹ́ ẹ̀ jura yín lọ ńbẹ̀. wàrà fáná bàdà ó fáwọkọ̀ bá a ní ìdárọ̀jà tí. ọlọ́run ní kí ló wá jẹ́ kí n ṣe bẹ́ẹ̀. ní ẹ ta fisa bá a dùn ó bá a dà sókòrì yá. ẹ dákun ẹgbẹ́ ọkọ̀ ọlọ́run tó ń jẹ mọ́. ní ẹ ta fisa bá a dùn ó bá a dà sókòrì yá. ọlọ́run ní nítorí kí olówó bá ń lo òde kọ́lẹ́ni tí ó gbé báàgì lé lọ́wọ́ kó bá gbé lọ bá a fa àbá bọ́ bàtà lẹ̀ kó máa kéwú oko bíyàwó olówó bá lọ ọjà tó bá ra tí ó rà tán lọ́jà kó wá gbẹnu sókè láàrin ìjà pé aláàárù o ẹnìkan gbọ́dọ̀ dá lóhùn. ليتخذ بعده بعدا سخريا. ẹnìkankan kọ́ ló bínú ẹnìkankan kọ́ ló bá tẹnìkan jẹ́ ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ lẹ́ni ẹ̀ ránṣẹ́. ليتخذ بعده بعدا سخريا. Allahu Akbar. ورحمة ربك خير مما يجمعون. wọ́n ní ẹ̀sìn ọ̀rọ̀ wa tèmi wọ́n ní Nàìjíríà at 50 wọ́n wá ní the leadership question mark. Allah. بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءكم رسول من ربكم الله فآمنوا خيرا فآمنوا خيرا. ẹ jẹ́ kí gbogbo wa jókòó mo bẹ̀ wá nítorí tọ́lọ́hún àtàná Muhammad gbogbo ẹni tó bá ti ń dé ẹ jẹ́ á máa jókòó ẹ jẹ́ ká jókòó ni àní fẹ́ kẹ́ ẹ dí àwọn tó ń bẹ lẹ́yìn lọ́hùn ẹ má dí wọn lọ́wọ́ ẹ jókòó lọ́ọ̀lẹ̀. يا أيها الناس قد جاءكم رسول من ربكم فآمنوا خيرا لكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض الله وكان الله عليما حكيما. mo kí gbogbo alápapọ̀ mo kí ààrẹ wa gbogbo ohun tí ìbẹ̀dánú jẹ́ láyé ọlọ́run ní tari ẹ̀ sí
bá a ṣe ń rí yín dáadáa yìí á rí yín pẹ́ bẹ́ẹ̀ ọlọ́run kò sì ní gbà wá náà kúrò lẹ́yìn yín ọlànàbí wa Muhammad mo kí olóríire ẹni tó kó wa jọ sí bí òun náà ni alhaji wa Azeem Gbọ́lárùmí inna sa'yakum lasata inna sa'yakum lasata ntí kálukú òsì ọlọ́run ti yàn án ntọ́fẹ́ yàn ọlọ́yàn ọ̀ yìí àwọn olóṣèlú nǹkankan tó ń bá káàkiri ọ̀rọ̀ ayé lè yàn èyí tí ó yàn ọlọ́yàn ọ̀ yìí ó ti yàn ọ́ lè tí ó yàn ọ́ di eléyìí mú dáadáa ẹlòmíà ló ń ọmọ tó ń wáyé sí ẹ̀fùkẹ́rẹ́ dáadáa tó ń ṣe náà lọ́lọ́run fi ní ọwọ́ à. ṣùgbọ́n ntọ́lọ́ ń yàn ọ́ yìí oríire ló jẹ́ fún ọ ìwọ ló pé gbogbo wa tá a fi wà ń bí lẹ́nìí ìránṣẹ́ rẹ larí tá a rẹ fi dìde ńlẹ̀ ọlọ́run wọlé ànábì wa Muhammad ìdùnnú tìyẹ tó gbé kalẹ̀ tó dáa tí a lè rí mọ̀ọ́yàn òun náà là rẹ fi dìde ńlẹ̀ òun náà ni gbogbo àwọn èèyàn ńláńlá tí wọ́n wà níjókòó ìfi wá eyín ò ní ó dì mọ́ òun orílẹ̀ ayé tá a wà ń bẹ̀ yìí àdúnìyà tafna wa ma fiha tafna ayé ọ̀tàn tí ń bẹ́ẹ̀ náà ọ̀tàn bá a bá tiẹ̀ gba àwọn àtànádà ẹ̀jẹ̀ amú nínú ilé bàbá wa Adédùbúdà ebi bí a jókòó sí náà ní tó o gbé jókòó lẹ́yìn bàbá tí bàbá bá yọ ní ẹnu géètì lọ́ọ̀kan gbogbo kódà àtẹ̀ntọ́ wà nílé àtẹ̀ntọ́ wà lókè ìjókòó ọmọ ṣe gìrìgìrì ni bàbá náà dà ni ó sì kágun àwa náà kò sẹ́nìkan tó lè mórí bọ́m̀bẹ̀ ńgbà tá a bá ti wá ní mórí bọ́m̀bẹ̀ ẹ dákun kí ni dùnnú wa wọ́n ní Nàìjíríà at 50 tó àwọn ìyá wa ọlọ́run ọba ń ṣàánú yín o ẹ sàmì mo fẹ́ kí ẹ mà pé ara wa lè kó tọ̀rọ̀ ṣùgbọ́n jìnnà kúnbẹ̀lá lápàdé jìnnà kúnbẹ̀lá hákì. òdodo ọ̀rọ̀ ni mo mú wá fún yín o alukurani ni kì í ṣe mi mọ́ kọ́ o. jìnnà kúnbẹ̀lá hákì. wọ́n yé tẹ kurani lágbóolé wa. jìnnà kúnbẹ̀lá hákì. àtẹ kurani ń bàdàn àwa náà ké ni. lápàdé jìnnà kúnbẹ̀lá hákì. òdodo ọ̀rọ̀ ni mo mú wá fún yín o. walakinna aktharakum lil haqqi karihuna. Allahu akbar. walakinna aktharakum lil haqqi karihuna. ṣùgbọ́n mo mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́mí rí ọkọ̀ ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ni ntí Kùránì bá wí náà láwùí. walakinna aktharakum lil haqqi karihuna. oúnjẹ wo lọ jẹ ń sàárì. bàǹdé fún Idris mo lè ń gbà lọ. aktharakum lil haqqi karihuna. faddal. laqad jinakum bil haqqi. ọlọ́run ní jinakum bil haqqi. laqad jinakum bil haqqi. ó tọrọ tá a mú wá fúnra wa. laqad jinakum bil haqqi. ó tọrọ tá a fẹ́ bára wa sọ. laqad jinakum bil haqqi. èyí sọ̀tẹ̀ nìkankan. laqad jinakum bil haqqi. bàbá mi sọ̀tá máa sọ̀tá náà lọ. laqad jinakum bil haqqi. òdodo ọ̀rọ̀ la mú wá fúnra wa lọ́sàn-án òní. walakinna aktharakum lil haqqi karihuna. ọlọ́run ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nù yín ara yín kò tó. walakinna aktharakum lil haqqi karihuna. Nàìjíríà bá àádọ́ta ọdún
àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni ẹ̀rọ máa dọ́tọ̀ ọdún ìrakoro ẹ̀rọ máa dọ́tọ̀ ọdún tí ń rìn dè ẹ̀rọ máa dọ́tọ̀ ọdún tí ń játọ́ náà ẹ̀rọ máa dọ́tọ̀ ọdún tí ń ṣe bí ẹni orí ẹ̀ dàrú a pé àádọ́tọ̀ ọdún àárí nẹ́tà dáadáa a lè búra ọdún méjì pé wọ́n sì ọ̀rọ̀ nẹ́pà dúró wọn múná fún àwọn olódìdí ọdún méjì rí àrárá rẹ̀ bú látàádọ́tọ̀ ọdún. لقد جئناكم بالحق àrò mi dáadáa mú. لقد جئناكم بالحق àrò mi tó dé tó lè fún yẹn lálàáfíà àrí mú. لقد جئناكم بالحق òwá sí security kankan tá a ní. لقد جئناكم بالحق ìgboro Ìbàdàn bí ni mo ti ń lọ láàrin ìgboro lọ́wọ́ aago méje àbọ̀ lálẹ́ tó lè gbé dá mi lọ́nà. لقد جئناكم بالحق ọjọ́ kejì ọjọ́ yẹn Gbọ́lárùmí sáré wá sílé mi ó ní òun ti sọ fún kọmíṣánná Aláàjì wa Bọ́láńtà Aláàjì Bọ́láńtà wá fóònù mi wọ́n ní àwọn fẹ́ kọ́lọ́pàá wá sílé mi mo lé ètè mi ti jẹ́ pẹ̀lú ọlọ́pàá n ò nídìí ọlọ́pàá ilé mi kọ́ ni á wá bá mi láàrin ìgboro ni ní security. لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kọ̀ ó tó. ولكن أكثركم للحق كارهون. apá àádọ́ta ọdún àṣedéédé ọmọ àhùwọ ọmọ ọdún mẹ́wàá. Allahu Akbar. وتلك الأمثال نضربها للناس. Ọlọ́run ní àwọn àpèjúwe tí wọ́n máa ṣe fún wa yìí o. Ọlọ́run náà àfilélẹ̀ fún yín. Àfilélẹ̀ fún àwọn èèyàn ṣùgbọ́n wà máa yà kílù ha. إلا العالمون. Ọlọ́run láwọn tó nílò àkà àwọn tó nímọ̀. وما يأكلها إلا العالمون. àádọ́ta ọdún ńgbà tá a bẹ̀rẹ̀ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àwọn Sàdáúnà ń bẹ ń bẹ àwọn Balewa ń bẹ ń bẹ àwọn Òrépòtà ńgbà àwọn Balewa ń bẹ ń bẹ àwọn Òrépòtà wọn ò rí kòkó ògbà náà bí a bá mú kòkó ògbà náà àwọn tí ń gbà lọ́wọ́ wa wọn ò lù wá ń jìbìtì kò sì sẹ́mi jìbìtì àádọ́ta ọdún wa láàádọ́ta ọdún sẹ́yìn tá à ń sọ yìí mo wà nú ẹni tó ń ṣe wáàsí mo ti bẹ̀rẹ̀ wáàsí láàádọ́ta ọdún yìí ní oko Ọ̀fẹ́ bí bàbá wa Bùsáírì tí a bá mú mi lọ sóko Ọ̀fẹ́ wọ́n lé iṣu kalẹ̀ lójú ọ̀nà wọ́n kó ọ̀gẹ̀dẹ̀ kalẹ̀ wọ́n wá fi kọ́bọ̀ síbẹ̀ elépin ní nbẹ́nbẹ́ ètí wọ́n ju iṣu bíi mẹ́wàá tí wọ́n bá kójọ tọ́rọ́ ni wọ́n ta tọ́rọ́ funfun wọ́n kó kalẹ̀ ẹni tó bá fẹ́ ra su yóò fi tọ́rọ́ lẹ̀ yóò kó su bọ́ ọ bá débẹ̀ tó o bá rí tọ́rọ́ bíi mẹ́wàá yóò máa wá dán ọ lójú pé èèyàn mẹ́wàá ti ra su ń bí ilé nì. kò parí. وتلك الأمثال. ẹ̀jẹ̀ wa ránṣẹ́ ọdún àádọ́ta ọdún la wà yìí ẹ̀jẹ̀ wa ránṣẹ́ sáwọn tí ń bẹ lóríta mẹ́rin ká ránṣẹ́ sáwọn tó wà ń Bódìjà wọn náà bá dalẹ̀ wọn ó léṣu wọn ó fowó bẹ̀. وتلك الأمثال نضربها للناس. Ọlọ́run ní wa ma ya'qiluha illa al-alimun. وما يأكلها إلا العالمون. جل ما لا يموت. وما يأكلها إلا العالمون. ẹ wá jẹ́ wá wọ àádọ́ta ọdún sẹ́yìn gbogbo àwọn tí wọ́n bá wa ṣèjọba ń gbà náà wọ́n èé so lè
wọn ọlọ́kànjúà mo lọ Bauchi mo rí lé Balewa gbogbo létí Balewa kọ́ kò ju abẹ́ kanopi táwa wà yìí lọ. Allah. ó sì gbé lọ sórí òkè báyìí béèyàn bá dé ọ̀dọ̀ rẹ̀ ilẹ̀ ẹlẹ̀ ni ó ti gbà yín lálejò orí òkè àwọn magasin tilẹ̀ òkèèrè àtàwọn newspapers wà àgbà náà ní ń bẹ lórí òkè bọ́ba bá fẹ́ ṣe rìsáàjì ń pa ti ń lọ nù ìjọba ló gòkè lọ́tọ́ lọ wo gbogbo òwe tó o bá fẹ́ kà ń bẹ̀ ilẹ̀ ẹlẹ̀ ń bẹ̀ ní ń gbà yàn sí ń bọ̀ ó sì kúrò láyé ó jẹ £1 Allah. ní National Bank ní gbèsè tó jẹ lọ́tọ́ yá lọ́wọ́ National Bank. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض. Ọlọ́run ní ẹ rántí o. واذكروا. ẹ rántí o. واذكروا. ẹ má gbàgbé ìgbẹ́ bẹ̀rẹ̀ o. واذكروا. Ọlọ́run ní ẹ rántí ìbẹ̀rẹ̀ yín láàdọ́ta ọdún. إذ أنتم قليل مستضعفون في الأرض. ẹ má gbàgbé ìgbà tẹ́ ẹ jẹ́ nǹkan kan tẹ́ ẹ tí ì ríran níjọ́ ohun táwọn amúnisìn mú yín sí Ọlọ́run ní ẹ má gbàgbé ìgbà tẹ́ ẹ dá kankan mà. إذ أنتم قليل مستضعفون في الأرض. ẹ jẹ́ nǹkan kan lórí ilẹ̀ ńgbà náà. واذكروا. ẹ rántí ìgbà náà ẹ rántí ìgbà tó gbé àwọn òyìnbó lẹ̀ ń sáré tẹ̀lé lẹ́yìn. واذكروا. Ọlọ́run ní ẹ rántí. واذكروا. إذ أنتم قليل مستضعفون في الأرض. ما شاء الله. تخافون أن يتخطفكم الناس وأيدكم بنصره. Ọlọ́run ní ẹ rántí. ورزقكم من الطيبات. ẹ dábàá gbogbo Ọlọ́run tóbi jẹ̀mọ́. لعلكم تشكرون. لعلكم تشكرون. Ọlọ́run ní nígbà tí ó jẹ́ pé ẹ jẹ́ nǹkan kan tẹ́ ẹ fẹ́ jẹ́ nǹkan. إذ أنتم قليل. Ngbà tẹ́ ẹ tó nǹkan kan rárá táwọn òyìnbó mú yín sí ẹ má gbàgbé. إذ أنتم قليل مستضعفون في الأرض. Onígbà náà ẹnìkan kọ́ ọmọ yín ẹ lọ́nà kan tẹ́ ẹ fi lajú ngbà náà nínú òkun lẹ́wà. إذ أنتم قليل مستضعفون في الأرض. ما شاء الله. تخافون أن يتخطفكم الناس. الله أكبر. وأيدكم بنصره. Ọlọ́run ní lẹ́yìn ìgbà náà ẹ̀rù ń bà yín nígbà náà nírú ìgbà náà ẹ̀rù ń bà yín pé bó làwọn náà ṣe dé èèyàn bó la ti fẹ́ dá dúró sáwọn òyìnbó yìí ni wọ́n máa kó wa jẹ káàkiri ni Ọlọ́run la padà wá gbà yín lọ́wọ́. تخافون أن يتخطفكم الناس. ẹ wá ń wo bó lẹ́yìn náà ó ṣe dé èèyàn tẹ́ láṣẹ lọ́wọ́ tẹ́ máa pàṣẹ fúnra yín. واذكروا. Allahu Akbar. إذ أنتم قليل مستضعفون في الأرض. تخافون أن يتخطفكم الناس. ẹ̀rù ń bà yín gbà náà bó lẹ́yìn náà ó ṣe dé èèyàn. فآواكم. Ọlọ́run àwa padà wá fà yín sókè. فآواكم. ẹ má gbàgbé ńjọ́ àkọ́kọ́ London àkọ́kọ́ táwọn èèyàn wa kọ́kọ́ lọ Britain àkọ́kọ́ tí a kọ́kọ́ lọ wọ́n lọ àtàwùsá ni a jọ lọ wọn ò rí nǹkan kan mú bọ̀ ńgbọ́ ọdẹ lẹ́ẹ̀kejì àwọn Haúsá ti gbẹ̀yìn lọ wọ́n ti lọ ń tiwọn náà ní mú wọn ṣáájú dòní. àwa Yorùbá wa gbọ́ làwọn náà bá kẹsẹ̀ lẹ́sẹ̀ àwọn oníṣáájú wa ń gbà náà láwọn ẹnìkan kan jà àwọn Awólọ́wọ̀ lọ gbogbo àwọn tá a wí yìí dàmọ́ lẹ́nu àwọn tá a sì wá ń bẹ ní ìsìn àrántí àti gbàgbé ńgbà táwọn Awólọ́wọ̀ lọ ṣe mítìn àkọ́kọ́ ńgbà wọ́n lọ ṣe tẹ̀ kejì
agbàgbé. إذا أنتم قليل مستضعفون في الأرض. lẹ́yìn gbogbo ń tẹ́ wá ṣe wàhálà ń gbà náà. تخافون أن يتخاطفكم الناس. Allahu Akbar. ọlọ́run àpàdà wá kún yín. وأيدكم بنصره. àwọn aránṣẹ́ wá sí yín. وأيدكم بنصره. lẹ́yìn náà bá dé èèyàn. وأيدكم بنصره. lẹ́yìn náà bá dá láṣẹ. وأيدكم بنصره. mi ò ní gbàgbé 1960 tí ó di pé àwọn wá fún wa lómìnira mo máa ń fojú rẹ̀ wo láti bá a bá ti dé Agbeni mo máa ń fojú bí wọ́n ṣe dírẹ́sì ìlú Ìbàdàn nígbà náà lọ sí Gbági mo máa ń wo bí wọ́n ṣe dírẹ́sì irú rẹ̀ ò lè wáyé mọ́. فآواكم. ọlọ́lá kún ìgbà ìyá ń jẹ yín. وأيدكم بنصره. a sì ránṣẹ́ sí yín. وأيدكم بنصره. ọlọ́lá ràn yín ṣe. ورزقكم من الطيبات. àwa la wá ní képo ọmọ ẹ jáde fún yín. ورزقكم من الطيبات. ẹni ju kòkó pẹ̀lú ẹ̀pà lọ tẹ́lẹ̀. ورزقكم من الطيبات. ẹ ti wá dẹni ó lépo. ورزقكم من الطيبات. ẹ ló wù ú. ورزقكم من الطيبات. ẹni góòlù. ورزقكم من الطيبات. ẹ wọ fàdákà lẹ́yìn. ورزقكم من الطيبات. ọlọ́lá fi gbogbo ohun tí jẹ́ ọrọ̀ a fi tẹ̀yìn lọ́rùn. فآواكم. لا إله إلا الله. وأيدكم بنصره. ورزقكم من الطيبات. لعلكم تشكرون. ọlọ́run láwọn tá a wá yọ́nú sí yín ṣe é fìgbà kankan dúpẹ́ a fún yín lépo gbogbo ọrọ̀ la kó fún yín ẹ̀ ń gbin iṣu ẹ̀ ń gbin gbàdo ọkà bàbà jéró. ورزقكم من الطيبات. ọlọ́run ní gbogbo ohun tí jáàsì kí gbogbo mineral resources tá a lè tẹ́ ẹ lè fi lo ayé nírọ̀rùn a kó fún yín. لعلكم تشكرون. ọlọ́run náà ṣe fún kankan tẹ́ ẹ lè dúpẹ́ yìí. لعلكم تشكرون. لقد جئناكم بالحق. ọ̀dọ̀ ọ̀rọ̀ ni mo fẹ́ sọ fún wa o. ولكن أكثركم للحق كارهون. لا إله إلا الله. ولكن أكثركم للحق كارهون. n ò gbọ́ ọ̀rọ̀ mi fọ́tẹ̀lù. إن الذين يؤذون الله ورسوله. الله. إن الذين يؤذون الله ورسوله جل ماله لعنهم الله في الدنيا والآخرة. اللهم صل وأعد لهم عذابا مهينا. جل ماله وأعد لهم عذابا مهينا. bàbá wo dáadáa ẹ wá wo bí adé dúró lónìí. àádọ́ta ọdún àárín nǹkan rẹ̀ kankan tọ́ka sí. àwọn tí ń ṣèjọba alẹ́ wa lórí tí wọ́n ti ń tà ń gbọ́ lẹ́nu wọn ni pé wọ́n fẹ́ sìn ìlú bàbá wọn. ẹ dákun ńgbà tá ààrẹ bá fẹ́ sìn ìlú bàbá rẹ̀ tèmi náà fẹ́ sìn ìlú bàbá mi ìlú lálá fẹ́ sìn ẹ dákun sótúnlé alẹ́ oyè kọ́ wà nú èrò wa pé mi ò máa yan ayákìlá sáàrẹ nítorí ipá àjọ fẹ́ sìn ìlú bàbá wa. ẹ
jẹ́ ká kọ́kọ́ wo bẹ̀ yẹn wò ná. ألم تر إلى الذين تولوا قوما lọ́bi tó wí yẹn kò tí lọ bẹ̀. لعلكم تشكرون لعلكم تشكرون. àjẹni tó mọ lọ́hùn bẹ́ẹ̀yàn ọba sì mọ lọ́hùn wàláyé a máa wà nù fìtínà bẹ́ẹ̀ ni. ọlọ́run ni ẹ mọ̀ mí dáadáa ẹ mọ̀ mí dáadáa ẹ súnmọ́ mi kẹ́ ẹ mọ̀ mí. gbogbo wa tá a wà ń bí náà ta alẹ́ ni ọlọ́run láàrin wa. ń gbọ́ alẹ́ ni ọlọ́run aláàárẹ̀ èèyàn ọlọ́run bí ẹ̀ẹ́dẹ̀ jẹ́ mẹ́ni ọlọ́run ààrẹ èèyàn ọlọ́run ni. ó yẹ ká lè rẹ́ ni ọlọ́run apọ̀. لقد جئناكم بالحق. ọlọ́run adé pẹ̀lú ohun tí jódodo ọ̀rọ̀ tá a sọ fúnra wa. لقد جئناكم بالحق. èyí tá a wá pè lódodo ọ̀rọ̀ nígbà tá a bá di 50 years tá a wá wà bá a ṣe wà yìí anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ má jẹ́ àwa káàkiri ẹ jẹ́ àwọ̀wọ́ ìjọba tí anabi ṣe anabi ni pírẹsidẹ́ǹtì òun náà sì láwọn ministers òun náà ní àwọn house of senate òun fún rẹ̀ ní house of rep nínú ìjọba rẹ̀ bọ́ọ̀lù ń ṣe wá ní kànábì ó ṣe ẹ jẹ́ ká kọ́kọ́ jọ wòye sí i islam lọ́lọ́run gbé lánàbì lọ́wọ́ kí ló dé tí islam ọ̀wá yẹ̀gẹ̀ látọdún tí ànábì ti kúrò láyé. èyí ò ní ẹ jẹ́ ká kọ́kọ́ wò yẹn ńgbà ànábì ń bẹ láyé àwọn èèyàn máa sọ pé torí ipá ànábì ń bẹ láyé ni ànábì ọ̀wá sí mọ́ islam ò sì yàtọ̀ sí gbogbo ń tà ànábì gbé kalẹ̀. kí ni ń bẹ ń bẹ náà tó jí orí bẹ́ẹ̀ àwọn tá a gbé islam lé lọ́wọ́ pẹ̀lú ànábì Muhammad àwọn tí wọ́n bá àwọn aràn tó bá ànábì lò gbangba yìí ẹ̀ tá a gbé islam lé lọ́wọ́ wọn ò pàdánù nǹkan mẹ́rin nǹkan mẹ́rẹ̀ẹ̀rin làwọn pàdánù alákọ̀ọ́kọ́ nù ń tá a pàdánù. al-ilmu. Allahu akbar. ẹlẹ́ẹ̀kejì. wal-adabu. ẹlẹ́ẹ̀kẹta. was-sidiku. ẹlẹ́ẹ̀kẹrin. wal-amana. ẹ jẹ́ á fi alákọ̀ọ́kọ́ náà. al-ilmu. ẹni tí ó ṣèjọba àwọn àtijọ́ ohun tí wọ́n ṣe àwọn sàdáwó náà tí wọ́n bá lay down policy àwọn òyìnbó tí wọ́n fi ilẹ̀ fún lay down policy òyìnbó ni wọ́n follow àwọn òjòkó kí wọ́n gbé ọmọ yẹ ká ṣe báyìí ọmọ yẹ wọ́n ní tí wọ́n kọ́ ọ́ lẹ̀ ní ẹ̀jẹ̀ á máa follow ẹ̀. continuity. àti lùsì yẹn ní sí. al-ilmu. ààrí ẹnì kankan tó lè sọ fún wa pé báwọn Awólọ́wọ̀ ṣe kọ́ lẹ̀ ní báwọn Sàdáwó náà ṣe kọ́ lẹ̀ ní. àwọn ni á jẹ́ olóòótọ́ bọ́ ọba dé Bauchi lónìí wọ́n fi lé balẹ̀ wá hàn ọ́ bọ́ ọba dé Sàdáwó náà wọ́n fi bí wọ́n pa Sàdáwó náà sí wọ́n fi hàn ọ́ wọ́n pa Sàdáwó náà gbà náà wọ́n pa òkú ẹ̀ wọ́n gbé òkú ẹ̀ sórí títì ni. Allahu akbar. gbogbo àwọn bẹ́ẹ̀ 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 tí wọ́n pa wọ́n èé sẹ́ni ó yá pa àti pa wọ́n átàrù rẹ̀ ní wá hàn orípa rẹ̀ ní hàn àwọn gbà ẹ pa àwọn ṣùgbọ́n yìí náà ò ní sinmi mọ́. laqad jinakum bil haqqi. èpè ju èpè wọn láìkí àmọ̀ ní wọ́n ń da gbogbo wa nísìnyí. walakinna aktharakum lil haqqi karihuna. àwọn tó wá kù láàrin wa tí aláwọ̀ ń ṣèjọba ó lè ní wọ́n kí ni mo pè wọ́n. mi ò gbọ́ ẹ pariwo wọn ẹ pè wọ́n ló lè. inna haula'i yuhibbuna al-ajilata. ọlọ́run láwọn ni o. inna haula'i yuhibbuna al-ajilata. ọlọ́run láwọn èèyàn wọ̀nyí àwọn tẹ́ ẹ jọ ń gbé wọ̀nyí àwọn tẹ́yìn ma hum minhum. ma hum minhum wala minkum.
عليهم ما هم منكم ولا منهم. ẹ fi bàjẹ́ lónìí ni pé àbúrò mi fẹ́ ṣe gọ́fúnọ̀ àbúrò mi fẹ́ ṣe kọmíṣánná àbúrò mi fẹ́ ṣe sínétọ̀ ojú tá a fi ń wò nìyẹn àbúrò mi ti ń fẹ́ wọ́n gbà tí ń bẹ nù lé. ó ní mò ń jà fún pé yóò ṣe kọmíṣánná o bọ́bá wa padà débẹ̀ kí ni ó máa ṣe. ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم. ọlọ́lẹ̀ ríran ni. ألم تر ẹ̀rí ni. إلى الذين تولوا قوما. ọlọ́lẹ̀ ráwọn ọmọọgọ̀ àwọn amọ̀kùn mẹ́kọ̀ọ́ èèyàn àwọn afọ́fun dànù èèyàn. ألم تر إلى الذين قوما غضب الله ọlọ́run ẹni tẹ́mi ọlọ́run ti bínú sí ẹ̀wọ̀ àwọn tó ń bá wọn ṣọ̀rẹ́. mo bẹ̀ wá nítorí tọ́lọ́run àti ti ànábì wa Muhammad ẹ̀bẹ̀ ní ní ẹ̀ṣáájú kí n tó sọ gbọ́rọ̀ tí wọ́n sọ ẹ̀yin wo èèyàn mi ní Ìbàdàn ẹ̀yin ọmọ ìyá mi lápapọ̀ nílùú Ìbàdàn ẹ mà gbọ́ wàláhì tálà gbogbo ààyè tí mo bá wà láyé tí mo ní lẹ́nu ọ̀rọ̀ mi ò ní sí mbẹ̀. àwọn àtijọ́ ohun tí wọ́n ṣe àwọn sàdáwọ́lẹ́ tí wọ́n bá lay down policy àwọn òyìnbó tí wọ́n fi ilẹ̀ fún lay down policy òyìnbó ni wọ́n follow. àwọn òjòkó kí wọ́n gbé ọmọ yẹ ká ṣe báyìí ọmọ yẹ wọ́n ní tí wọ́n kọ́ ọ́ lẹ̀ ní ẹ̀jẹ̀ á máa follow ẹ̀. continuity. àti lùsì yẹn ní sí. al-ilmu. ààrí ẹnì kankan tó lè sọ fún wa pé báwọn Awólọ́wọ̀ ṣe kọ́ lẹ̀ ní báwọn Sàdáúnà ṣe kọ́ lẹ̀ ní. àwọn ẹni á jẹ́ olóòótọ́ bọ́ ọba dé Bauchi lónìí wọ́n fi lé balẹ̀ wá hàn ọ́ bọ́ ọba dé Sàdáúnà wọ́n fi bí wọ́n pa Sàdáúnà sí wọ́n fi hàn ọ́ wọ́n pa Sàdáúnà ńgbà náà wọ́n pa òkú ẹ̀ wọ́n gbé òkú ẹ̀ sórí títì ni. Allahu akbar. gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n pa wọ́n èyí sẹ́ni ó yá pa àti pa wọ́n átàrù rẹ̀ ní wá hàn orípa rẹ̀ ní hàn àwọn gbà ẹ pa àwọn ṣùgbọ́n yìí náà ò ní sinmi mọ́. laqad jinakum bil haqqi. èpè ju èpè wọn láì kí àmọ̀ ní wọ́n ń da gbogbo wa nísìnyí. walakinna aktharakum lil haqqi karihuna. àwọn tó wá kù láàrin wa tí aláwọ̀ ń ṣèjọba ó lè ní wọ́n kí ni mo pè wọ́n. mi ò gbọ́ ẹ pariwo wọn ẹ pè wọ́n ló lè. inna haula'i yuhibbuna al-ajilata. ọlọ́run láwọn ni o. inna haula'i yuhibbuna al-ajilata. ọlọ́run láwọn èèyàn wọ̀nyí àwọn tẹ́ ẹ jọ ń gbé wọ̀nyí àwọn tẹ́yìn ma hum minhum. ma hum minhum wala minkum. alam tara ila alladhina tawallaw qawman ghadiba Allahu alayhim ma hum minkum wala minhum. ẹ fi bàjẹ́ lónìí ni pé àbúrò mi fẹ́ ṣe gọ́fúnọ̀ àbúrò mi fẹ́ ṣe kọmíṣánná àbúrò mi fẹ́ ṣe sínétọ̀ ojú tá a fi ń wò nìyẹn àbúrò mi ti ń fẹ́ wọ́n gbà tí ń bẹ nù lé. ó ní mò ń jà fún pé yóò ṣe kọmíṣánná o bọ́bá wa padà débẹ̀ kí ni ó máa ṣe. alam tara ila alladhina tawallaw qawman ghadiba Allahu alayhim. ọlọ́lẹ̀ ríran ni. alam tara ẹ̀rí ni. ila alladhina tawallaw qawman. ọlọ́run àwọn ọmọọgọ̀ àwọn amọ̀kùn mẹ́kọ̀ọ́ èèyàn àwọn afọ́fun dànù èèyàn. alam tara ila alladhina qawman
gọ̀dìbà lọ́wọ́ ọlọ́run ẹni tẹ́mi ọlọ́run ti bínú sí ẹ̀wọ̀ àwọn tó ń bá wọn ṣọ̀rẹ́. mo bẹ̀ wá nítorí tọ́lọ́run àti ti ànábì wa Muhammad ẹ̀bẹ̀ ní ń ṣáájú kí n tó sọ gbọ́rọ̀ tí wọ́n sọ. ẹ̀yin wo èèyàn mi nìbàdàn ẹ̀yin ọmọ ìyá mi lápapọ̀ nílùú Ìbàdàn ẹ mà gbọ́ wàláhì tálà gbogbo ààyè tí mo bá wà láyé tí n ò ní lẹ́nu ọ̀rọ̀ mi ò ní sí mbẹ̀ ẹ̀ ń bẹ láàyè tẹ́ ẹ gbé lẹ́nu ọ̀rọ̀ wọ́n ń ṣèjọba léyìn lórí ẹ̀sìn gbà bẹ́ẹ̀ Èkó nù. ألم تر إلى الذين تولوا قوما. ọlọ́lẹ̀ ráwọn ẹni tẹ́mi ọlọ́run ti bínú sí. قوما غضب الله عليهم. ráwọn tó ń bá wọn ṣọ̀rẹ́. ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم. kan ti ṣáájú rí nínú ìlú Ìbàdàn bí ààrẹ nìkan tó ṣáájú ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí rí tó ń sọ pé àwọn ọmọ Ìbàdàn ò lẹ́ni ó qualify tó lè ṣèjọba ó wí bẹ́ẹ̀ àbí ò wí bẹ́ẹ̀ láti gbà náà bẹ́ẹ̀ bá ní gò ló ti yẹ kẹ́ ẹ fa igi sí láì kẹ́ ẹ fa ìlà síbẹ̀ pé ẹ gbọ́ látòní lọ ẹni tí ọjọ́ mọ́ta bí ń bàbá òtún gbọdọ̀ sí kankan lẹ́yìn mọ́. غضب الله. ألم تر إلى الذين تولوا قوما غضب الله. قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم. ọlọ́run náà ráwọn ẹni tẹ́mi ọlọ́run ti bínú sí. قوما غضب الله عليهم. àwọn tẹ́mi ọlọ́run ọba ò nílò wọn mọ́. كما غضب الله عليهم. كما غضب الله عليهم. àwọn ẹni tẹ́mi ọlọ́run ti bínú sí mo tún bínú sí wọn lọ́wọ́. ما هم منكم. ọlọ́run ni wọ́n sara yín. nígbà tí ìyẹn wọ́n sara yín. ó lè jẹ́ dúró rẹ̀ ó lè jẹ́ gbọ́n rẹ̀ ńjọ́ tó ti sọ pé òun ó dolóṣèlú sara kan náà mọ̀. bọ́ ọ bá lábúrò tó lẹ́gbọ̀n ńjọ́ tó bá ti dìde pé yes èmi náà ti bẹ̀rẹ̀ politics báyìí sara kan náà mọ̀ gbàgbé ń pẹ́. ọlọ́ni máa hàn. máa mi kọ́. ọlọ́ni wọ́n ẹ̀ sara yín. wọlé mi ni hàn. ẹ̀yin náà sì sara wọn. wọ́yá lè fún alẹ́ kẹ́síbí. nǹkan tí èyí ẹ̀ jẹ́ ìkọ̀kan náà. wọ́yá alámú. wọ́n ní pé wọ́yá lè fún alẹ́ kẹ́síbí. wọ́yá lè fún alẹ́ kẹ́síbí. àwọn tí yóò máa búra lórí irọ́. wọ́yá lè fún alẹ́ kẹ́síbí. ààrẹ inú mi dùn pé wà ń jókòó ìlú Ìbàdàn ò ní bàjẹ́. Àmín. mo sì mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ràn Ìbàdàn yìí tó ẹnìkan kan ò sì lè pọ́n ó ṣèjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ìbàdàn náà ni ó wà. àwọn election àti ya 2011 ní bọ̀ yìí ààrẹ mi ò ní fẹ́ kẹ́ ẹ kàdí ẹ̀yìn ẹ bá wọn mójútó gbogbo ẹni tó bá pọ̀ ń fẹ́ jẹ gọ́fúnà ẹni tó fún òun wá kọmíṣánná ẹni tó pọ̀ òun wá kìnnìkan gbogbo ẹni tó fẹ́ jẹ gọ́fúnà pátá ẹ pè wọ́n sọ́jà àbá kálukú wọn wọ́n ṣàlùwàlá ẹ wá gbé kùránì lé wọn lọ́wọ́ láyé àṣẹ. láyé àṣẹ. láyé àṣẹ. ẹ jẹ́ ń sọ kínní kan fún wa síkírìtì tó ń bẹ níbi ìjọba Èkó ó ní mo sọ fún wa yẹn ńgbà tí election ń bọ̀ ńgbà náà Ansarudeen Society of Nigeria àwa ṣe meeting àwa wòye sí pé àwọn tí a ń parọ́ fún wa yìí ń bò ní rọ́ọ̀tò dópin ìwà síwájú olóòṣè mọ́ olóhùn òṣè mọ́ ṣe mọ́ ta ni ọ̀wà wà ń bẹ̀ ó ní gbogbo wọn tí wọ́n bá ti apply pa àwọn fẹ́ wà ń bẹ̀ gbogbo wọn náà ni wọ́n ó ṣeun
àwọn ò ní fẹ́rù ẹ̀ gbogbo àwọn àfa pátá nípínlẹ̀ Èkó àti chief imam of Lagos wọ́n wá kóra wọn jọ àwa fi Ansarudeen lọ́dọ̀ wa lájà wa fi ṣe sẹ́ńtà àwa ni gbogbo ẹni tó fẹ́ ṣe gómìnà pátá àwa ń pè wọ́n ní méjì méjì ńjọ́ kọ̀ọ̀kan wọ́n wá síbẹ̀ kí ni wọ́n fẹ́ ṣe fún lù àwa náà sì ti kọ́ńtà nídìí ilẹ̀ ìlú wa yìí nídìí báyìí ó nídìí báyìí tẹ́lẹ̀ bọ́ bá ń bẹ lẹ́kọ̀ọ́ bólú ẹ bá dúró lẹ́gbẹ̀ẹ́ tí ì ń wá mọ́tò báyìí ọlọ́pàá ló dúró yìí o wọ́n sì máa yọ nǹkan lápò èèyàn ọlọ́pàá ó sì máa wò èèyàn wọn ò jẹ́ súnmọ́ bẹ́ẹ̀ torí wọ́n mọ̀ pé kì í ṣẹni tí ń yọ nǹkan nìkan ní bẹ́ẹ̀ àwa pè wọ́n jọ ń jọ náà àwa bẹ̀rẹ̀ sí wò ó Fáṣọlá tó wà ń bẹ̀ yìí nìkan ló sọ̀rọ̀ tó ní làákàyè òun nìkan ló sọ fún wa pé bí wọ́n bá lè jó ń ó ṣe ẹ̀kọ́ tó ń ti kọ́ lọ́dọ̀ àwọn olóṣèlú òun ti bá wọn rìn dára kìí ṣe olóṣèlú tẹ́lẹ̀ ọlẹ́kọ̀ọ́ tó ń ti kọ́ lọ́dọ̀ àwọn olóṣèlú àti gbogbo ọ̀nà jìbìtì tí wọ́n máa ń gbà kò sí èyí tó wọn mọ̀ ṣùgbọ́n bó wọn bá ṣèjọba kò sáàyè yẹn àti pé bó wọn bá ṣèjọba ẹgbàá wọn láàyè kọ́ ẹ pé ní tóun kà ní kóun ò fi ṣiṣẹ́. Alahakumi rabbika. Wala takunanna minal mumtarin. Wala takunanna minal mumtarin. Wala takunanna minal mumtarin. Tó àwa pé gbogbo wọn jọ oníkálukú sọ tiẹ̀. Nbí gbogbo wọn ti wá lọ tán la wá sọ pé ṣé ẹ̀rọ máa Fáṣọlá yìí ọbẹ̀ ta gbogbo àwọn yòókù jàǹdùkú ni wọ́n eléyìí ò ní dúró bí wọ́n bá ti ń sàdá eléyìí ò ní dúró bí wọ́n bá ti ń mú jàkadì eléyìí ò ní dúró bí pé kí wọ́n yìnbọn máa yàn nítorí náà eléyìí ni ẹjẹ́ á mú àbọ̀ múmú ọjọ́ náà ò ní gbogbo yín rí yẹn kò sí ìlú tá a lè máa fi yan gàn lónìí jèkó lọ. Wàlìbàládù tayyibu. Olóbẹ̀ yẹn. Alam tara ila alladhina tawallaw qawman ghadiba Allahu alayhim. Ọlọ́run tó lóun ti bínú sí tẹ̀ ń bẹ pẹ̀lú wọn wọ̀nyí ti jẹ́. Ma hum minkum wala minhum. Torí ń tẹ́ ìfi sára wọn. Wàyà lè fún àlàlẹ́ kẹ́bíbí. Fẹ́ràn kí wọ́n máa búra lórí irọ́. Wàhùn yà lámúnà. Wàhùn yà lámú. Àtàláwù làwọn àdábà ń ṣàdídá. Ọ̀rọ̀ Ọlọ́run èyí o. Àtàláwù làwọn àdábàn ṣẹ̀dídà. Ọlọ́run ní àdéhùn tí mo ṣe fún àwọn tí ń parọ́ fún àwọn èèyàn wọ̀nyí àdéhùn ọ̀dọ̀ èmi Ọlọ́run ọba mo ṣe àdéhùn pé wọ́n jẹ wọ́n ní yàrá yé ní ààyè wọn ò sì ní bọ́ lọ́wọ́ yàrá kìámà. Àtàláwù làwọn àdábàn ṣẹ̀dídà. Ọlọ́run ní mi ò ní fi wọ́n lẹ̀ wọn ò ní yọ̀ǹda wọn wọ́n jẹ ìyà. Bima kanu ya'maluna. Lórí gbogbo tí a ń ṣe ni. Innahum sa'a ma ya'malun. Ó mà ṣe o ó mà ṣe pẹ̀lú orí tí a fi gbé. Innahum sa'a ma ya'maluna. Bá a bá wá wo ìjọba tí Ànábì Muhammad ṣe. Sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ àwọ̀ ìjọba Ànábì ẹ yóò bá Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Ẹ yóò bá Ànábì Muhammad. Ẹ yóò bá Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Tọ́. Àtàláwù làwọn olóòbẹ̀ yẹn mọ́. Afallahu ala rasuli min alil qura. Falillahi walirrasuli walidhil qurba walyatama walimasakini wabuni sabil. Kay la yakuna dulatan bayna al-aghniya'i minkum. Wa ma
وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب إن الله شديد العقاب. ìjọba gbogbo ẹni tí ó ṣèjọba lé wa lórí yóò dá ìjọba tó fẹ́ ṣe sí mẹ́ta. àbáyọ wa nù o wọ́n ní leadership a ní nǹkan kan tí ń kó bá àjà wọn tó ṣáájú wa lọ níta àti wílẹ̀ kan náà ni ó lè ní wọn. aláàfẹ́ sàádọ́ta ọdún ọ̀nà ọ̀dà àárò mímu àrínàtàn kò sí security àwa aláàfẹ́ ṣèjọba how many billions la fẹ́ fi sanifásì pa afẹ́ jó lásán. wọ́n ní 17 billion wọ́n ní. bọ́bá wa jẹ́ 10 billion. wọ́n ní 87 nínú tó wí bì. ó wá jẹ́ 80 ó jẹ́ 70 ètèmi wá mà tó clear sí mi ni pé wọ́n wá fi 5 billion yóò wà lọ́fíìsì president lọ́fíìsì vice president ló máa wà lọ́fíìsì 5 billion ẹ dákun ṣé ọ́fíìsì vice president ní gbogbo wọn lọ táàtì lọ jẹun àbí táàtì gbẹ̀tọ́ wa ọlọ́run kọ́ ànábì Muhammad. máa fa Allahu ala rasuli min alil Qur'an. ọlọ́run ni wàá ṣáájú ẹ̀dá Muhammad ẹ yóò bá ànábì. ọlọ́run ni wàá ṣáájú ẹ̀dá Muhammad. máa fa Allahu ala rasulihi min alil Qur'an. ọlọ́run ni wàá ànábì gbogbo ọ̀rọ̀ tí mo kó fún yín gbogbo ọ̀rọ̀ ìlú epo ni góòlù ni gbogbo ẹ ni gbogbo ntí bá jọrọ lu àtẹ̀tẹ̀ ẹ̀kọ́ ní kógun lójú ogun. máa fa Allahu ala rasuli min alil Qur'an falillahi. ọlọ́ọ̀lẹ́mi ọlọ́run ni mo ní. falillahi. ẹ dákun ẹ gbogbo ọlọ́run tóbi jàmá. ẹ rí i pé ẹ̀wù sẹ́ni kọmíṣánná wọ̀ wá wọn náà jáde lọ́fíìsì làwọn fi wá àwọn èèyàn kan sì tún dúró dà wọn náà ayọ̀ǹda yín ọlọ́run ó dúró tì yín ọlọ́run ó dúró tì yín ọlọ́run ó dúró tì yín ọlọ́run Muhammad. máa fọ́ Allahu ala rasuli min alil Qur'an. ọlọ́run ní gbogbo ọ̀rọ̀ tí mo tẹ́ nínú ìlú. falillahi. ẹ máa gbọ́ ntọ́lọ́run wí o. falillahi. ọlọ́run lé ní ọlọ́run ni mo ní. walirrasuli. ọlọ́run ní ìwọ aṣáájú ẹ̀dá Muhammad ìwọ náà ní bẹ́ẹ̀nbẹ́ ìwọ náà ní pínbẹ́. walidhil qurba. àwọn lieutenant rẹ àwọn commissioners yẹ house of rep ní house of senate ní gbogbo wọn làwọn náà ní pínbẹ́. waliyatama. walyatama. èmi náà ní pínbẹ́. torí mọ̀ ń bẹ́nu ọmọ òrukàn. bẹ́ẹ̀ni. ààrẹ nípìn ń bẹ̀. bẹ́ẹ̀ni. gbogbo ẹni tí ò ní ìyá tí ò ní bàbá mọ́ ọmọ òrukàn rẹ̀ ti hàn kedere. èmi nípìn ń bẹ̀. wọ́n gbọ́. èmi náà nípìn ń bẹ̀. èmi nípìn ń bẹ̀ sẹ́. falillahi walirrasuli walidhil qurba. waliyatama. àwọn tó súnmọ́ wọ ànábì àwọn tí ó máa bọ́ ṣiṣẹ́ wọn nípìn bí ọ̀rọ̀ ìlú. waliyatama. àwa tá a ní ìyá tá a ní bàbá àwa náà nípìn ń bẹ̀. walimasakini. àwọn tálíkà tí ó jẹun àárọ̀ tí ò ní rí tọ̀sán jẹ wọ́n nípìn ń bẹ̀. wabune sabil. àwọn retirees àwọn tí tíṣẹ́ ti tán lọ́wọ́ wọn àwọn tí wọ́n rìtáyà wọn tí wọ́n ti pẹ́ lẹ́nu iṣẹ́ tí wọ́n ò kọ́ wabune sabili. ọlọ́run
láwọn nìyẹn rí pé ẹ dá wọn lóhùn. kèlá yakuna dulatan bainal agniya'i minkum. ọlọ́run kílẹ̀ ọ̀rọ̀ rẹ o ó ní kayla yakuna dulatan bainal agniya'i minkum. ọlọ́run ti mọ tí ó máa ṣẹlẹ̀ ó ní kì í ṣe páàrin ẹ̀yin tẹ́ ẹ rí ṣe tẹ́ ẹ jólówó nìkan lẹ́ẹ̀ ti máa pín o kì í sáàrin ẹ̀yin tẹ́ ẹ lẹ́nu ọ̀rọ̀ nìkan lẹ́ẹ̀ pín o gbogbo àwọn tẹ́ ẹ gbọ́dọ̀ pín fún ni o ìwọ ànábì ní ń bẹ àwọn ọmọ ẹ̀yìn rẹ ní ń bẹ. wal yatama. àwọn ọmọ òrukàn ní ń bẹ. wal masakini. àwọn tó gbà fọ́ lọ́hùn tó ẹ pé bí wọn bá jẹ sàárì wọn ò lè rẹ́nu sí àwọn náà ní ń bẹ. wa buni sabil. àwọn tó lẹ kí matisẹ́ ti tán fún àwọn náà ní ń bẹ. kayla yakuna dulatan bainal agniya'i minkum. wọ́n ní tó jẹ́ nsàlàyé ẹ̀ fún ọ ni pé kọ́ ẹ má fojú wo pé ẹ̀yin tẹ́ ẹ tóbi ẹ̀yin tẹ́ ẹ lẹ́nu ọ̀rọ̀ tẹ́ wà nù ìjọba nìkan lẹ́ẹ̀ máa dá pín o àwọn tẹ́ ẹ pín fún nìyí o. kayla yakuna dulatan bainal agniya'i minkum. èmi ọ̀wá rí kankan gbà ń bẹ̀ ètò jẹ́ tọ́ tèmi ń ọ̀gbá ètò jẹ́ tọ́ tè bóyá bẹ̀rù ààrẹ bá bà wọ́n ó yàn lè lọ mẹ́tọ́ fún ààrẹ ṣùgbọ́n. atakumu rasulu fakuzu. ẹgbà ntẹ bá fọwọ́ náà gbà o. wa ma atakumu rasulu fakuzu. wa ma nahakum anhu fantahu. à ń sọ̀rọ̀ ní Àbújá ní ọjọ́ sátidé tó kọjá speaker of the house lájọ jókòó bí mo ṣe jókòó tá a rẹ àwa ń sọ̀rọ̀ àwa ni yóò sọ̀rọ̀ mo níbi ọwọ́ ayé ọ sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ ó sọ kínní ọ sọ ó ní wọn ọ̀tọ́ pọ̀ wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó lè wà lórí ìjókòó nbí ká má gbé ngbà tí wọn bá gbé àjò tí wọn jọ gbé ajáde lórí tẹlifíṣàn tó jókòó tì mí tí mo jókòó ọ̀tọ́ nǹkan kan ó tó bẹ́ẹ̀ ọ sọ. ọwọ́ àdìdì ọ̀fẹ́ sọ ọwọ́ á ní mo ní dandan ni kó wọ́n sọ̀rọ̀ mo nílò tọ́ ni ó ní gbogbo alamọ tí ọ̀dà ti ń lọ lórílẹ̀‐èdè ó ní kò sí iná kò sómi ẹ̀kọ́ lọ déédéé yunifásitì tó ga jù ibi tí yunifásitì tó dáa jù ní gbogbo Áfíríkà Nàìjíríà la gbé ní tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsìn ó ti wá wà ní nọ́mbà kí ló wà. nọ́mbà 53. nọ́mbà 53. ó wá wà ní nọ́mbà 53. láfíríkà lẹ́nìí. yunifásitì tó dáa jù Nàìjíríà. the best university tá a ní Nàìjíríà lẹ́nìí ó wá wà ní nọ́mbà 53 ní gbogbo Áfíríkà. wọ́n la sì ní mẹ́rin tó jẹ́ pé first 20 ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ wá jẹ́ àwò nǹkan dáa sí ni àbí ń bàjẹ́ bí nǹkan ọba máa wá bàjẹ́ sáwà adákẹ́ ni àwọn Yorùbá láì lè sọ̀rọ̀ ní bẹ̀rẹ̀ orí ìburú kì í ṣe pé bẹ̀rẹ̀ orí ìburú pọ́nbélé ni kò bẹ̀rẹ̀ orí ìburú pọ́nbélé ni àì lè sọ̀rọ̀ bá a bá wá yajú lẹ̀ tí wọ́n ń ṣe wá bí wọ́n ti ń ṣe wá yìí tá. kẹlẹ kú ẹdúlẹ tó ń gbẹyẹ láàrin ìyá ìmí kan wọ́n máa takùn rọ̀ṣùlù fàkóso wọ́n máa nàhákùn àníhùn fàǹtàhùn. aláwọ̀ ẹnìkan lọ rè é bẹ́ páìpù epo.